abẹ́ àsìkò kékeré tí a ní bóyá lórí ju bí ìṣẹ́jú mẹ́ta lọ mo rí fídíò Sheikh wa onímọ̀jẹ̀sìn hafizahullah tí wọ́n fi reply oníyàwó mẹ́ta tí wọ́n kọ́ àmàlẹ́ kí o jẹ báyìí. So tó jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ ni pé àfọ́ onímọ̀jẹ̀sìn ìyẹn ò rí wípé ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n yàtọ̀ sí àwọn tí ẹ̀ka ń ṣe wọ́n ra wọn rá so ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n kọ́ lọ́n kọ́ bá ní sàlékún dáadáa wọn kọ́ wọ́n lábẹ́ kan sórí so kò dẹ̀ sí ègbú nínú ọ̀rọ̀ wọn so tí màá bá ti wà kò lè sí ègbú so ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí wọ́n máa jáde bẹ́ẹ̀ bá oníyàwó mẹ́ta sọ̀rọ̀ ẹlòmíì wọ́n ra wọn rá ni wọ́n máa sọ but ká má bàa fi gbàrà wa lásìkò kọ́ lọ́n kọ́ bá ní forí jìn afa wa Yelima yìí kọ́ lọ́n kọ́ bá ní forí jìn wọn ní iṣẹ́ wọn ní ọyọ́lẹ̀ táwa bá ti rí àwọn striker nínú súnmọ́ tí ẹ bá ti ń gbá bọ́ọ̀ lọ so kò ní ìdí wàhálà sáǹkù ju tí wọ́n mú náà kọ́lọ̀ balẹ̀ kọ́lá kó bá ní foríjì àfa ṣé wà Abdul Hakim Kutubi kọ́lọ̀ kó bá ní sàlẹ̀ fún dáadáa àwọn àfa tí wọ́n dúró ti àwọn pé tí wọ́n bá rí nǹkan báyìí kí wọ́n dúró ti lọ́rùn pátápátá àti gbogbo ẹni tó dúró ti òdodo bẹ́ẹ̀ náà àwọn àfa súnà kọ́lọ̀ kó bá ní sàlẹ̀ fún dáadáa àfa wo ní májèsí inú àwọn ọ̀rọ̀ tí ẹ sọ ìnìkan fẹ́ bí àkíyèsí tàbí kí n lè rí pé tí clarification bá lè wà kò bá dáa pọ́ǹtì àkọ́kọ́ lórí ọ̀rọ̀ lárúbáwá tí kálukú ń sọ̀rọ̀ lórí so kìí ṣe ana muz'ijun jiddan la astati'u an asifahu kìí ṣe ònìkan lárúbáwá tó wà nínú fídíò táwọn èèyàn sọ ká bẹ̀rù Ọlọ́run lórí ogun kata bá fẹ́ ṣe àti kó kìíní àti kó kejì ẹni tó bá fẹ́ sọ pé àwọn lárúbáwá yìí ó correct tàbí bó tiẹ̀ sí yẹ kéèyàn sọ àbí àfúsá òun nìyẹn tó fẹ́ defend kọ́kọ́ bá wa play fídíò nínú gbogbo àwọn al-mudafi'una an hadhihi al-maqta' gbogbo àwọn tí a fẹ́ máa ṣe dìfà fún mọ́tà yìí kọ́ bá ní play fídíò wọ́n wá tú lárúbáwá jumla ta ẹ má jẹ́ àkàmà mú láì kan bẹ̀ káwọ́ òkúkì pẹ̀lú so inú balaga táfà náà tí wọ́n proof wípé inú balaga orí báyìí so àmọ́ mọ̀kọ́mù pé téèyàn bá wà báyìí àwọn oníbalaga wọn máa ń ṣe mura'at al-mukhatabin so àwọn tá à ń bá sọ̀rọ̀ so àti àyè ibi tá a ti ń sọ̀rọ̀ so now kọ́ bá ní play fídíò káwá sí tàlílù rẹ̀ káwọn ra mọ́ play kókè ibi ìtumọ̀ rẹ̀ káwá wò pé ìjọ ọ̀rọ̀ yẹn ní ìsìgá kákan wọn mọ̀ mú jùmọ̀lá kan so ẹlẹ́ẹ̀kejì ni pé ká bẹ̀rù Ọlọ́run kálukọ́ máa rántí jọ́ tí wọ́n padà dùn wájú Ọlọ́run ká bẹ̀rù Ọlọ́run wípé ǹjẹ́ àfa oníyàwó mẹ́ta ṣé yẹ̀yẹ́ ni àfa ìfẹ́ sí mẹ́wàá dífẹ́ndà fún oníyàwó mẹ́ta o but gbogbo àwọn tí wọ́n sọ pé àwọn jẹ́ ń sọ̀rọ̀ àti gbogbo àwọn táwọn náà kọ̀ọ̀kan pé yẹ̀yẹ́ ní ẹ̀fẹ́ sí síbi ẹ̀ sí máa ń kọ̀rẹ́ tì yẹn nu síbi nù ìlàjọ wa Sheikh onímọ̀jẹ̀sìn ẹni tó bá jẹ́ khadimul ilm wal ulama kò ní máa sọ yí pé àfa àwọn nìkan lòun máa ṣe dìfà gbogbo àfẹ́sìn làáfà rẹ̀ níjọ́ tí wọ́n ń sọ pé Imam Bukhari ọmọ kí o Sheikh onímọ̀jẹ̀sìn bóyá mi ò rí fídíò yín tí wọ́n ní wọ́n gbọ́dọ̀ bá ẹ dákun sí mọ́déhù ní ọ̀rọ̀ Imam Bukhari ọ̀gbọ̀n lábáwá àbí zammu àbí istihza ìyìn mọ́bí tá a lè kà sí pé Imam Bukhari ọ̀gbọ̀n lábáwá so níjọ́ náà sí àwàdà ni ẹ̀yìn ni orí kìdí ní Bukhari ẹ tí wọ́n pè láàfẹ́sìn ẹ máa gbọ́ yóò tí wọ́n ti pè láàfẹ́sìn pé àfẹ́sìn nílé tẹ́nìkan bá sọ pé lágbájá yìí ọ̀gbọ̀n lábáwá ẹni yẹn sáfẹ́sìn mà kí nìdí torí pé ní lárúbáwá òun ni ó fi ṣẹ̀sìn so wọ́n bá odidi iṣẹ́ àwọn àfa kan jẹ́ pé àwọn ògbó lábáwá kálukú tó lè ṣe dìfà nǹkan àwọn àpèsè wàhánà kéèyàn ní mọ́ Bukhari ògbó lábáwá ládùúgbò kíwì kéèyàn ní bàbá wa gbẹ̀ni mádùúgbò lárúgbó ògbó lábáwá ládùúgbò kíwì ọ̀dà kí ẹni wọn wá bọ́ta kọ́ wa sọ lábáwá tó bá jẹ́ pé lábáwá táwọn Bukhari ń sọnù ẹni tá a pè ní al-baligh al-fasih ó lẹ́ni tó jẹ́ pé yọ́ọ́ báyẹn sọ̀rọ̀ ẹ̀ nídìí wàhálà kẹsàn-án pé ẹ̀gbọ́n tó fẹ́ sọ yé ni àní lọ́dọ̀ àwọn ológa gan kẹsàn-án máa ṣe pé ẹsẹ̀ ìta wíìlù ọ̀rọ̀ yìí ní tẹ́ni ìfẹ́ sọ ni so ẹja tuntun láyé lódìdí gbogbo nítòsílẹ̀ mẹ́ẹ̀ká tún lódìdí tábà fẹ́ ní ìsọ so ìkejì yẹn ni pé Sheikh onímọ̀jẹ̀sìn ǹjẹ́ ẹ tiẹ̀ jáde tẹ̀ dìfẹ́ǹdì Imam Bukhari ǹjẹ́ ẹ jáde tẹ̀ sọ̀rọ̀ nípa àgbà tí wọ́n sọ fún àwọn kan ògbólábá àwọn àfáàsùn náà àwọn ògbólábá wa so a dẹ̀ rí gbogbo àwọn àkọ́tù àwọn àfáàsùn náà yìí tí wọ́n ti ń sọ lábáwá ok ẹni tó wá sọ fún ògbólábá wa sọ̀rọ̀ àwọn èèyàn kọ̀ ọ̀rọ̀ náà lábáwá yìí náà tó ẹni ẹlọ́kọ́kọ́ ti pè pé káwọn èèyàn ṣe bẹ́ẹ̀ ẹja ní ìsọ kọsẹ́ni tí ó mọ̀ pé wa ma min ahadin min al-akhta'i yanju siwa rahmanuna tọ́wọ́sí wọ́n sọ pé siwa rahmanina adilun rahim so amayun ẹ̀yìn sí yorùbá sọ mistake ní but ẹni yẹn ló ti kó kí ló dé yorùbá ṣe yalábòsí báyìí ní tẹ́sí mọ̀ pé kì í ṣe pé islam ló ní iṣó kì í ṣe pé kí yorùbá gangan ló ní iṣó ẹ wọ ọ̀rọ̀ lẹ yorùbá tá à ń fa mara wa lọ́wọ́ ọbẹ̀lẹ̀ ìdílé lọ ọbẹ̀lẹ̀ òdílé lọ àwọn yóò sì mọ̀ òdodo kálukú sì ń pa amẹ́lẹ̀ ó kàn pa alábòsí yorùbá ní ti ń ṣẹlẹ̀ lẹ́ yorùbá ẹ̀yin tẹ́ ń pariwo ẹni yorùbá nìṣàn ẹni dìgbà sẹ́ẹ̀dí pé àní ìdìbà àwọn bísí àti ìyàjẹwà fúlàní ṣe kékeré kan sáà lè jẹyọ kan àti jẹyọ kan lẹ yorùbá ìjọba ní ìsìn tá a làgbà náà àwọn báyìí ọyá ẹ̀yin kó pin sẹ́yìn lẹ́ni ẹ̀fẹ́ yà lọ nítorí tábà tí ìmọ̀ ìsara wa àìsàn yorùbá náà ló gbé adé mẹ́sì illa man rahima rabbi so ẹ jẹ́ àmọ́ face reality Sheikh onímọ̀jẹ̀sìn ìmọ̀ yíyan yóò ti wá bẹ́ẹ̀bù ẹ̀yin náà sì mọ̀ wípé àwọn àtọ́wù kan wà wájú nígbà kan tẹ́yà tàfà Kutubi tẹ́yà ti sọ̀rọ̀ tí wọ́n ti ṣe báyìí tẹ́sí báyìí pé bó ṣe rí ní tí a máa fi yín lẹ̀
so àfa alima yìí mo fẹ́ dákọ̀ lẹ́ẹ̀kan kì í ṣe yẹ́lìmọ̀ yìí àfa alima yìí àfa wa tí wọ́n ṣaláìsì ní síláàsì náà ní kọ́nà kọ́ba ní foríjì wọn yẹ́lìmọ̀ yìí yàtọ̀ sí alima yìí so mo sì mistake bẹ̀rẹ̀ so gbogbo bá náà tẹ̀ ń jáde sí àwọn kò délẹ̀ fún gan ẹ̀ ń jáde pé èyí ló ṣe dìfà àwọn kìnìún mọ́ ok ṣé ẹni tó bá ní mọ́ bọ̀kọ́lẹ́ ọ̀gbọ̀n lọ́wọ́ ṣé ìtazarọ̀ nínú èdè kí ó náà ṣé ni màá náà jẹ́ mọ́dà ni so ẹ jẹ́ àfẹ́sì àwọn reality kan gbogbo dìfáwù ti kálukú sí yìí dìfáwù nù lé ní o tí ò ṣe é gbé bọ́ọ̀ta pé ok mo ti ẹ̀fẹ̀ gbé mọ́sáwà rọ̀ bí àfa mi kan jáde o ká lọ sílẹ̀ lárúbáwá táwa náà mọ̀ níparí orí mo nífẹ̀ẹ́ pẹ́ ṣé kò ní má dì sí lóòótọ́ lẹ sọ pé lẹ mú ọ̀rọ̀ wá wípé ana musa ejun jìtàn yẹn ni mo fẹ́ fi parí rẹ̀ àfa oníyàwó mẹ́ta sọ yìí pé àwọn ò fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ kí ló dé táwọn sọ pé àwọn ò fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ torí pé àwọn tí wọ́n ní ọ̀rọ̀ yìí àwọn ni wọ́n sọ pé ok n ta àgbàlérò lọ́dọ̀ ti àfa oníyàwó mẹ́ta àwọn kan wò pé kí ni tí ń ṣẹlẹ̀ kí ni sọ pé ana musa ejun kí ni wọ́n fẹ́ sọ bẹ́ẹ̀ gbogbo kálukú sọ pé sẹ́yìn kan sọ pé ìbára yìí ọ̀kọ̀rẹ́tì ìbára musa ejun sọ pé àṣẹ àjàyí sí ìjọ wọn ti tẹ̀sírí fún fíìlì ẹsẹ àní kò sí inú kéwòn but kí ló bá mú pẹ̀lú mọ̀kọ́mù yẹn gẹ́gẹ́ israaj musaaj ok kí lẹ́yìn ìfẹ́ sọ inú sọ pé ẹ tú gbogbo jùmọ̀ ẹ̀ lódìdí now ẹ wá ní alẹ́sẹ̀ ìtìláàkù fáìl kágbóró mọ̀fọ́ ẹ wá mẹ́rin wá so but gbogbo ẹ̀rí tẹ́ ẹ mú wá sẹ́mu kí lọ́dọ̀ àwọn fún lóga àwọn àfáà dúró lórí wípé fíìl tó bá jẹ́ fíìl ìsìláṣí al-mujarrad onírú rẹ lọ bó ti yẹ kọ́rọ̀ mi tó wá lórí ọ̀rọ̀ ntẹ́ fẹ́ máa mú wáyé ga kásì ìtìláàkù fáìl kásì gbóró mọ̀fọ́ ok gbogbo ìsàkó tẹ̀ mú apáta àti orin wà ń tàtọ́ ìmùlẹ̀ káàsì so ẹ rí i pé sùlásì ni tẹ́ bá wá lẹ́rìí ni ẹ mú ẹ̀rí mi wà kódà tẹ́ bá rí inú Qur'an famari habambi tẹ́ bá rí inú hadith famari habambi tẹ́ bá rí ẹ mọ́rọ̀ àwọn udaba min al-qudama ẹ mú wa tí wọ́n lo fa'il sípò maf'ul lórí fíìlì sùlásì al-mazid bi harfi wahid aw bi harfayn aw bi thalathati ahrufin ẹ mú wa tẹ́ bá mú wa bá inshallah sanaslamu jadalan bi annaka musib amma hatta al'an fa ana la uwafiquka ala dhalik so ti ba ìyẹn ni bí tí mo lọ gẹ́gẹ́ tọ́kàn sai gbogbo àwọn yòókù tí ń sọ̀rọ̀ yẹn so ẹ̀yin adib so ẹ sì sọ̀rọ̀ pẹ̀lú mímọ̀ so bá tá bá fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú mímọ̀ náà ká máa rántí pé ìjẹ́ tí mo ń sọ yìí náà sọ́jọ́ra wọn ọlọ́run bá ní sáyẹ́nsì wọn lórí yọ̀wọ̀ láti kàn sórí hada wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira.